Ẹ̀yin tèmi, ṣáláyọ̀ lẹ́wà, alhamdulillahi rabbil alamin. Thank you for joining me. Èmi teacher ọkọ àtìyàwó, counselor ọkọ àtìyàwó. Àwọn nǹkan míì tá à ń kọ́ bíbí, àwọn nǹkan tí a ní oore ọ̀fẹ́ láti káwọn ọmọ wa ni. Basic knowledge lọ́kọ-láya, àjọṣepọ̀ wọn nínú ilé. Like seriously, some things are happening to these kids. Before kẹ́ tó mọ̀, ọkùnrin yóò ti ní kó lọ fẹ́ ìyàwó mi. Ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ marry nsìn á ti bẹ̀rẹ̀ sí ní yan àlè ńta nítorí pé kò ní basic knowledge. So nísìnyí mo ti máa ń sọ fún yín, title ní kẹ́ máa wò. A lè ṣe 2 or 3 videos lórí one outfit, yes, nígbà míì. Lórí ti tèní, topic tí mo fẹ́ ṣe ni pé ṣé gbogbo ìgbà tí obìnrin bá ṣe àṣepọ̀, fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ mí ní àṣepọ̀, ṣé gbogbo ìgbà ni tí ìyàwó àtọkọ bá dóra wọn, ṣé gbogbo ìgbà yẹn ló yẹ kí obìnrin máa dà? Topic tí mo fẹ́ ṣe nìyẹn. Ṣùgbọ́n eléyìí wá wáyé, so jẹ́ kí n sáré gbọ́ eléyìí. Tí ó bá pọ̀ jù, màá ṣe sọ́nà méjì. Ẹ jẹ́ ká gbọ́ kí n sáré answer ẹni yìí sharp. Báwọn sọ̀rọ̀. Wọ́n wá ní àwọn kankan tí ẹ̀ tí mẹ́nu lé nínú àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ mà. Kò sí èyí tá ti mẹ́nu lé. Kò sí èyí tá ti mẹ́nu lé. Bẹ̀ jẹ́ ká gbọ́ yìí tó wí. Tí abẹ́ ojú ara obìnrin bá fẹ̀, kì wọ́n ṣe kó fẹ̀ lásán, kí kọ́kùnrin máa báyàn sùn, kí òbò máa ya só. Wọ́n á fẹ́ jọ kí n béèrè advice lọ́wọ́ yín pé ìjọ tí irú nǹkan báyìí bá ń ṣe obìnrin, ẹjọ́ kí ni èèyàn lè lò sí. So, mo dúpẹ́, thank you for contacting me. Number 1, lórí question yìí mo ti ṣe, kódà bí ẹ̀ẹ̀mejì. Ibì kan tí mo lo picture ọba Solomon, mo ti ṣe. Bóyá kẹ́ ẹ lọ wò. Àwọn nǹkan mìíràn tó bá tún rú yín lójú, fídíò ọ̀pọ̀ ti dàbí Google ni. Ẹ tẹ̀, ó máa gbé yín dé similar videos. So but nevertheless, tẹ́ bá ní ìbéèrè ẹ pè mí. Tó bá yẹ pé ọlá pé ó níbì kan tí mo tún fẹ́ touch ló jẹ́ kí n gbé voice yìí wá. Yes. Ó ní tójú obìnrin, ojú abẹ́ obìnrin bá fẹ̀, pápánbarì tóbìnrin yẹn bá tún wá yasó látojú òbò. Kí ni ó lè lò? Kó tó di pé kí ló lè lò? Kí ló lè fà á ná? Ẹ jẹ́ ká kọ́ sọ kí ló lè fà á. Meanwhile, kì í ṣe obìnrin tó ti bímọ lásán. Kì í ṣe obìnrin tó ti bímọ àbí obìnrin tó ń ṣe ìbásùn lẹ́ẹ̀mẹwàá, òun ló ń só ní ojú òbò. Àwọn ọmọ míì náà wà tọ́nà fún lára pọ̀npọ̀n. Àwọn náà máa ń so. Àwọn obìnrin míì náà wà tó yẹ kó tán bá ṣe exercise, wọ́n máa ń so látojú ara. Àwọn olóyìnbó ń pè ní guefin. Mo ti ṣe topic yìí rí, òun ló jẹ́ kí n mọ rush ẹ̀. Pápánbarì irú ẹni yìí bá ń sìn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin abiyamọ tẹ́ ẹ foyún soyún, tẹ́ ẹ bímọ tán, ẹ ní sùúrù fún treatment. Ẹ bá ojú ara yín dáadáa, ẹ momi gbóná dáadáa, ẹ jókòó lómi gbóná dáadáa, ẹ jẹ spices tí wọ́n máa ń fún abiyamọ ní culture wọn, ẹ jẹ́. Ẹ̀yin rush ni ẹ bẹ̀rẹ̀ sí ní mu mineral tútù, ẹ bẹ̀rẹ̀ sí ní mu omi tútù. Ẹ fi tútù wo tútù. Ìgbà tẹ́ ẹ wá láti ilé oní tútù. Yes, àwọn family kan wà, wọ́n ní tútù ni wọ́n fi máa ń tọ́jú abiyamọ. Bẹ̀rù àwọn tí wọ́n fi omi tútù tọ́jú abiyamọ yẹn, wọ́n máa ń ní nǹkan tí wọ́n máa ń ṣe tó máa ń heal obìnrin. Bẹ̀ ìwọ kò ṣe ìdílé yẹn ló ti wá, títí ẹ omi gbóná ló yẹ kó lò, ó bẹ̀rẹ̀ sí ní lo omi tútù. Why tó ní só látojú ara? Because o ò lo nǹkan tó máa fi heal. Kíní yẹn heal lódì ni. Inú àwa wú bọ̀ǹkù báyìí, á wú. Tó bá jókòó lásán gan, ó mọ̀ yasó. À ń bọ̀sibọ́sí tí ọkọ wá ti nǹkan bọ̀. Definitely guefin yóò lágbára. Pàpàpàpàpàpà lẹ́ máa gbọ́, ìwọ gan máa wà embarrass. So ẹ need láti tọ́jú ara yín dáadáa. Ẹ momi gbóná, ẹ jẹ spices ilẹ̀ yín tí wọ́n máa ń lò fún abiyamọ. Ẹ mọ́ tètè momi tútù o. Tẹ́ bá bímọ tán, ẹ mọ́ tètè momi tútù. Omi gbóná labiyamọ máa ń lò kó fi heal tinú kí gbogbo ẹ lè bá a sọ̀kalẹ̀ lẹ̀ nítorí báyìí náà ni. Tí ò bá jẹ́ kí ẹ̀jẹ̀ gbogbo yẹn sọ̀kalẹ̀ gan, tó bá yá, wàá mọ kọjá gan, wàá dẹ̀ mọ rùn torí àwọn ẹ̀jẹ̀ tó ti dì sára. Do you understand what I'm saying? So ẹ tọ́jú ara yín dáadáa, ẹ bá ara yín, ẹ mọ́ tètè momi tútù. Ẹ mọ́ tètè mọ mu nǹkan ṣúgà. Kára yín lè bá heal. Ó bà ní kò bàjẹ́. So nísìnyí kí ló wá fà á tó yẹ pé obìnrin wà á sọ pé ń ṣàṣepọ̀. Ó wá mọ pẹ̀lú ọkọ rẹ̀ àbí ó wá mọ sí tú. You understand? Ìgbà tó obìnrin ti lóyún, ara ti kẹ̀, gbogbo inú ti expand sí, ara ti ráyè gbatẹ́gùn sí.
ojú òbò náà ti fẹ̀ sí aráyè gbatẹ́gùn. So tí ọkọ bá wọlé bó ṣe ń wọlé yẹn atẹ́gùn máa wọlé pẹ̀lú ẹ̀ ni. You understand? Ó máa pump, ó máa pump, ó máa tún máa fa gbogbo àwọn atẹ́gùn ẹgbẹ̀gbẹ̀ ó máa fa wọlé. Tó bá wá di pé ọkùnrin yẹn wá yẹ nǹkan rẹ̀ díẹ̀ tó yẹ oko rẹ̀ díẹ̀ tí atẹ́gùn ráyè jáde because gbogbo atẹ́gùn tó rọ́ sínú yẹn definitely ó máa jáde. Atẹ́gùn yóò wá àwọn kan atẹ́gùn tó rọ́ sínú á wá fẹ́ jáde pẹ̀lú kọ́ bí ọkùnrin yẹn kàn shift oko rẹ̀ díẹ̀ wàá mọ gbọ́ parapàpàpà. Atẹ́gùn tó ń jáde táwọn olóyìnbó ń pè ní breathing entrapped air ni entrapped air ọlá apára ti tún fẹ̀ á wá ráyè kó atẹ́gùn dáadáa. Pápá ń bá rí ẹ̀ nítorí pé ara ti fẹ̀ òbò náà ti fẹ̀ kíní yóò tún wá sound dáadáa. Pápá ń bá rí ẹ̀ tóbìnrin yẹn bá tún wá di pé obìnrin tó ń tutù lábẹ́ dáadáa ni atẹ́gùn kíní pàpàpà yóò mọ̀ lágbára o. Then ó bà ní kò bàjẹ́ àtúnṣe sì wà. Àtúnṣe wà ìwọ tó bá fẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé wà lára àwọn tó máa ń lo àwọn iṣẹ́ libido yìí lódìlódì ó ní láti reduce ẹ̀. Ìyẹn number 1. Then number 2 màá mention kíní kan nísìnyí bẹ́ẹ̀ mo ti mention rẹ̀ rí bẹ́ẹ̀ màá mention tó lè help ẹ pack. Then ẹ̀yin abiyamọ náà tẹ̀ ṣẹ̀ bímọ ẹ lè include ẹ̀ sí àwọn àgbo tẹ̀ ń lò simple remedy mo ti sọ rí these 2. Then nísìnyí ìwọ tó ń complain yẹn náà ìwọ náà lọ lò ó. Wàá lọ wá kànáfùrù ní àti bàgàrúwá kànáfùrù àti bàgàrúwá lọ sọ́dọ̀ àwọn alágbo kànáfùrù bàgàrúwá ẹ sè é máa mú máa fi jó abẹ́ máa mú máa fi jó abẹ́ máa mú máa fi jó abẹ́ gbogbo nǹkan tó nídìí nsìn òun ni pé kíbẹ̀ yẹn kó grip kó tight kó contrast gbogbo nǹkan tó nídìí nìyẹn mi ò wá mọ̀ ẹ lè ní nǹkan mi tẹ́ ń lò lóyún yẹn o fún kó grab kí abẹ́ rẹ̀ fi grab kó fi tight nǹkan tó máa wá nìyẹn so tó bá padà grip yẹn kò ní mọ̀ ṣe tatatatata kò ní mọ̀ yaso mọ́ then include Kegel exercise kí wá ló ń jẹ́ Kegel exercise tools ẹ̀ wà tí wọ́n máa ń insert kó mọ̀ fi contrast òbò tó dàbí bó ti lose díẹ̀ then tó o bá ń rí tools ẹ̀ you understand kí ni wàá ṣe tó bá ti ń tọ̀ máa hold ẹ̀ díẹ̀díẹ̀ tó bá ti ń tọ̀ máa hold ẹ̀ díẹ̀ tó bá ti ń tọ̀ once in a while má ṣe àṣejù you understand anything that is too much will cause you problem but Kegel exercise include ẹ̀ fún ìwọ tó feel pé òun sọ láti ojú ara jù tó need láti contrast abẹ́ ẹ̀ padà then kílẹ̀ tó lọ bá mi wá ẹ̀pà tó wà nínú shell ẹ̀ you understand ẹ̀pà tó wà nínú shell tí ò gbẹ jù tí ò tutù jù ẹ wàá boil ẹ̀ sè é tó bá sè é omi yẹn ni wàá mu omi ẹ̀pà yẹn ni wàá mu tó bá mọ̀ pé o lè sè é o lè rẹ́ fún 3 days omi ẹ̀pà yẹn o ni wàá mu bó bá ṣe ń mu ó máa tight láti inú that is it and tó bá dẹ̀ tight láti inú gbogbo fàràfàrà yẹn kíní yẹn ti already ó ti dí tó bá ṣe ń mu àwọn kíní yẹn máa dí so kò ní sí àyè púpọ̀ fún atẹ́gùn láti máa ráyè wọ̀bẹ̀ that is it simple arithmetic ni so nǹkan tó ṣe nìyẹn láìsí wọ̀ntúnwọ̀nsì ẹ̀yin ọkùnrin nítorí pé abẹ́ ìyàwó rẹ̀ fẹ́ wá nájú síta àbí torí pé ó ń sọ láti ojú òbò wá nájú síta àbí torí pé ó ń juicy jù wá nájú síta àbí torí pé ó tight jù wá nájú síta àbí torí pé ó dàbí iṣu wá nájú síta ìwọ gangan ni ò serious ìwọ gangan ló yẹ kó check ara rẹ pé kíní yìí is a natural phenomenon so ìwọ àti ìyàwó rẹ ẹ jókòó ẹ discuss báwo lẹ ṣe fẹ́ ṣe gbogbo ẹ ní solution kó mọ́ lọ ta lọ kó kókó wálé kó mọ́ lọ ta lọ kó bọ́mọ ọlọ́mú that is it gbogbo ẹ ní solution so ẹ pàdé mi lórí another video tó jọmọ́rú title bye.